ẹ̀yin èèyàn àwọn èèyàn máa ń bẹ lábẹ́ ọ̀run ìṣẹ̀lẹ̀ tẹ́ ń wò lójú awòmáwòrán yìí ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀ o látàrí bí wọ́n ṣe dáná sunlé ìyá yìí kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn wọn ò gbé e débẹ̀ wọn ò ṣàlàyé wọn ò sì fọ́nrán sílẹ̀ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ́ subscribe button yín ká ẹ lè mọ jàǹfààní bá àbá tó ṣe mú fúnra wá. ìṣẹ̀lẹ̀ kan mọ̀ ló mọ̀ ṣẹlẹ̀ nílùú Ìlọrin ṣé làwọn aláàfáà ṣe ni wàá juná sílé wọn látàrí pé wọ́n ní kí ìyá ọlọ́sùn ìyá oníṣẹ̀ṣe pé kó má ṣe ìṣẹ̀ṣe mọ́ ẹ̀yin èèyàn bó o lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí o. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ẹbí ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣe ìṣẹ̀ṣe nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo lọlé mà ní màá eléyìí ẹ̀dárí mà ní á pè mí lánàá pé létí ń jóná ó ti lọ́nà sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni wọ́n lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbe o ẹ má jẹ́ jìyà igbe ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbe o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ní o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ẹ wo mi lálẹ́ ọdún ni mo lálẹ́ ọdún ẹ tẹ̀lé mi tó lé mọ́ mi lórí o ẹ ṣàánú mi kò sí náà o yóò ní náà lé o yóò ní náà lé wọn tọ́jú sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ méjì kí ìyá jẹ mí gbé o bí ìyá bá ti jẹ mí gbé ẹ̀yin tá ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o ẹ̀dárí mà ní á pè mí lánàá pé létí ń jóná ó ti lọ́nà sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni wọ́n lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbe o ẹ má jẹ́ jìyà igbe ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbe o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ní o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ẹ wo mi lálẹ́ ọdún ni mo lálẹ́ ọdún ẹ tẹ̀lé mi tó lé mọ́ mi lórí o ẹ ṣàánú mi kò sí náà o yóò ní náà lé o yóò ní náà lé wọn tọ́jú sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyá jẹ mí gbé o bí ìyá bá ti jẹ mí gbé ẹ̀yin tá ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o. tọ́ ẹ̀yin èèyàn kí ni èròǹgbà yín lórí fọ́nrán tá a mú wá sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká gbé èròǹgbà yín lábẹ́ comment section wa ẹ má gbàgbé àdéhùn wa làmúṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sí etí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín.